Mo kí gbogbo wa pé a káàárọ̀, a dẹ̀ kú bójú ọjọ́ ṣe rí, a dẹ̀ kú ọjọ́ ajé, èní ní 16 September 2024 lórí ìkànnì wa tí a mọ̀ sí Koikimedia, bringing the world closer to your doorsteps. Mo tún kí wa gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ìkànnì yìí, gẹ́gẹ́ bí ìpolongo àti ìkéde tí à ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé àfi kí a kúrò ní Nàìjíríà. Mo kàn fẹ́ kẹ́kọ̀ọ́ wo wájú yín, ẹ rí pé wọ́n kọ ambulance services. Iṣẹ́ wo ni ambulance services ń ṣe? Iṣẹ́ tó ń ṣe náà ni pé láti wá ìdáàbò àti kí ẹ̀mí má bàa bọ́ lára aráàlú. Àmọ́ tí a bá wo ọ̀dọ̀ tiwa ní Nàìjíríà, gbogbo ohun tí àwa kan ṣe ń pariwo ní gbogbo ìgbà pé a fẹ́ kúrò ní Nàìjíríà, òun náà ni eléyìí tí à ń sọ. Mo kàn fẹ́ kẹ́kọ̀ọ́ rí náà ni o. Ambulance services fún gbogbo ọmọ Yorùbá lọ́jọ́ iwájú. K'Ọlọ́run kó jọ nínú ọlẹ́ kó jẹ́ kí gbogbo wa ká tètè gbọ́ àgbọ́yé nípa Yorùbá nation, torí pé health is wealth. Nàìjíríà ni wọn kì í ṣe health services fún yàn kankan, torí pé Nàìjíríà is a country that doesn't respect human lives, and until tí gbogbo wa bá kúrò ní Nàìjíríà la máa tó ní understanding. So ìyẹn náà mo kàn ní kí n mú wá fún wa gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa láàárọ̀ yìí, kí gbogbo wa ká tún lè rí pé ní gbogbo ìgbà tí a bá ń pariwo pa a fẹ́ Yorùbá country, a fẹ́ Yorùbá country, ṣe rí pé mọ́tò ló fẹ́ jáde nínú ẹ̀. Mọ́tò tó fẹ́ jáde nínú ẹ̀ yẹn lára àwọn support tí wọ́n ń ṣe fún